الله وسلم على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. ọpẹ́ ni fún Ọlọ́run Ọba tí ó ṣe wá ní ọmọlẹ́yìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam, tí ó ń ṣe ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí Ànábì ṣe lé gbogbo ṣe pa Ànábì rẹ̀ pé kó kọ́ wa. àìní tẹ̀lé ìlànà náà mọ́ táfi wá di ẹni tí ń tẹ̀lé ìlànà Ṣaitan, ìlànà tó jẹ́ pé ẹni bá tọ̀ ibi tí ó ti bá rẹ̀ náà ní nínú Jahannam. Kọ́lọ́run má jẹ́ kí àárín tí ó dẹ̀ kó dé bá wa. Ó ṣe pàtàkì kí a máa ṣe àtúnṣe àti àlàyé lórí àwọn nǹkan tó pàtàkì. Àtúnṣe àwọn nǹkan tí ẹ pé ó ti gbalẹ̀, ó dẹ̀ ti fẹ́ rinlẹ̀ nínú ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí àgbọ́yé ẹ̀sìn ò pọ̀ tó fún wọn, tí ò sí tó fún wọn. Láti lè fi dáàbò bo ẹ̀mí wọn kúrò níbi ìṣìnà àti ìyẹ̀gẹ̀rẹ̀ àti tí ó lè ṣàkóbá fún níwájú Ọlọ́run Ọba níjọ́ ìdàlẹ́kẹ́ ọmọ. Gbogbo irú ọ̀rọ̀ báyìí yóò ti yí àwọn tó jẹ́ lẹ́kọ̀ọ́ tẹ́sìn sí pàtàkì, tó mẹ́sìn ní pàtàkì, wípé ní in tó ta nídìí ni. Nígbà tí èèyàn bá rí pé àwọn èèyàn ń gbé ìlú kan tí wọ́n wà ní kànáà, a rí pé tójò bá rọ̀ àbí omi ìlú ó kún kọjá àyè, ibo ni omi fẹ́ máa gbà lọ? Yá gbẹ́ kànáà fún yín, àbí kànáà tí wọ́n gbẹ́ fún yín kò dáa, àbí kí lẹ́ ń pè àwọn gutters, àwọn tómi yóò máa gbà lọ, ilé ìtọ́gbẹ́ yìí ò wọ́ tiẹ̀, bí ṣe jìn yìí kò tó. Bẹ́ẹ̀ náà nírú àwọn nǹkan báyìí nínú ẹ̀sìn. Ṣùgbọ́n tó yẹ pé òun lágbọ́yé kò dẹ̀ ní ẹ̀mí kan láti ṣe wulẹ̀ pé kí ni ẹ̀sìn nǹkan olókan ayé náà ní tiẹ̀, bí ẹni pé kò ní kó nílá yìí yẹn, bí ẹni pé bá sì kó nílá yìí yẹn ti tán síbẹ̀ náà nìyẹn. Àwọn náà máa rí tán máa sọ pé ẹ̀wò tún ni wọ́n tún dé o, kí lọ́ tó rí sọ. Eléyìí kò ń ṣàtakò, wá ṣàtakò anybody. Ẹni tá sì fi post ẹ̀ sí ìbà gan mùsùlùmí, tó túmọ̀ sí pé ẹni tí ò bá ń ṣe mùsùlùmí gan kò sí nǹkan tó kàn pẹ̀lú ọ̀rọ̀ tó bá sọ, torí pé ní laysa ba'da al-kufri dhanb. Tíyàn bá ti wulẹ̀ jẹ́ ẹni tó yẹ pé ó ti ṣe kèfèrí sọ́lọ́run, kò sí nǹkan tó tún lè ṣe tó lè tó èyí tó ti ṣe yẹn. Tó lórí dáàmà bá sọ ní kó ṣe Islam. Ìjọ mùsùlùmí, àwọn náà lè máa mọ̀ torí wọn ń ṣàfà. Àwọn òun lè ń ṣe àfà. Ẹni tó bá lè ń ṣe àfà, ọ̀pọ̀lọpọ̀ tó bá ṣe nínú ẹ̀sìn, kò lè mọ bí eléyìí tọ́ àbí eléyìí ò tọ́. Àwọn tó jáfà náà ni wọ́n, àbá àwọn ọmọ kẹ́kọ̀ọ́ táwọn náà ń di àfà bọ̀, ni wọ́n mọ̀ pé eléyìí ò máa tọ́, ṣàtúnṣe rẹ̀ léléyìí. A rí pé in tó gbajúmọ̀ níbi ìbẹ̀rẹ̀ orin yìí, ọ̀rọ̀ yìí ń ṣọ̀rọ̀ tó gùn, fẹ́ni tó bá fẹ́ gbọ́ ń ṣọ̀rọ̀ tó gùn. In tó gbajúmọ̀ níbi ọ̀rọ̀ orin ìbẹ̀rẹ̀ orin wọ̀nyí náà ni pé wọ́n ní iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yé, iṣẹ́ Olúwa jù tàfà lọ. Iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yé, iṣẹ́ Olúwa jù tàfà lọ. Ìtafẹ́ tún ṣe ń bí ọ̀rọ̀ yẹn náà ni tẹ́lẹ̀ máa gbé ẹ̀kẹ́ lọ́tún tún ṣe ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ pé ìtẹ́yìn ò mọ̀, ohun tó tún kùn sí tí ń bá mọ̀ máa ṣe ń kùn sí yàn ni. Bọ́lá wọn bá ti gbé wa ga ò lẹ́ fi ń bínú. Iṣẹ́ Olúwa ó jù tàfà lọ, iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yé, ní problem pẹ̀lú ẹ̀ torí kò tọ́ ni, kò sẹ́ni tó yé. Wá sí ìwọ Ọlọ́run kó fi yí àwọn tí ó yé náà, kò sí wàhálà. Bọ́lọ̀ ṣe ń ṣe nǹkan ẹ̀ ara ní, kódà káwọn èèyàn dúró pé o ò ní nǹkan kan tọ́lá bó bá ṣe fún ọ, kò sẹ́ni tí ó ní kó má jẹ́ tí ọ. Báyàn bá sì dúró pé a ràn lọ́wọ́ ọ ní nǹkan, tọ́lá bá lọ́ọ̀ ní ọ̀lẹ́ ní iná tí mò ń rí yìí, pé iná yẹn reflection iná yìí ni, kò ń ṣe iná screen yìí gan, yẹn yọ, kò ń ṣe iná screen yìí, reflection ni.
reflection náà kì okay so tí Ọlọ́run bá sì so eléyìí misdaku òun náà ni ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam sọ fún Abdullahi ibn Abbas wípé ní law ijtama'a an-nas wa'lam annahu law ijtama'a an-nas ala an yanfa'uka bi shay'in lọ́mọ wípé nígbà yẹn bá kójọ pé àwọn fẹ́ ṣe oore kan fún ọ afẹ́ dá iṣẹ́ afẹ́ ràn ọ́ lọ́wọ́ afẹ́ dákòwò fún ọ afẹ́ dá olókòwò afẹ́ ràn ọ́ lọ́wọ́ afẹ́ kò dé orí ipò kan lam yanfa'uka illa bi shay'in wọn lè bìnà ìrànlọ́wọ́ kankan ṣe fún ọ tó ju qad katabahu Allahu lak ìtọ́lọ̀ ti kọ fún tẹ́lẹ̀ pé ọ́n ní náà lọ tọ́lọ̀ bá lọ dé ipò presidency kó jẹ́ president so kódà kó má rí yàn kankan dìbò fún ọ kó dẹ̀ má rí yàn kankan support ẹ̀ ọ́ débẹ̀ so in táwọn èèyàn president wa Bala Ahmed Tinubu so Ahmed Tinubu president tí wọ́n jẹ́ lẹ́nì Ọlọ́run ti kọ́ pé wọ́n jẹ náà ni wọ́n wá rí yàn dìbò fún wọn ìyá máa rí yàn tó takò wọn àwọn kèfèrí gbogbo àwọn náà automatic ni àtakò tí wọ́n náà tí pé ìbẹ̀rù tí wọ́n ní pé mùsùlùmí ó tẹ̀ tó wá ṣe bámbárì ó tún fi mùsùlùmí ṣe báyìí mùsùlùmí sí mùsùlùmí táwọn àwọn fẹ́ mùsùlùmí kó rúlù àwọn Ọlọ́run sì ní jẹ́ kí kèfèrí kó máa jọba lórí mùsùlùmí tí ó bá ń ṣẹlẹ̀ kí àwọn mùsùlùmí mọ̀ pé ní àdánwò ló ń ṣẹlẹ̀ sáwọn so ń tẹ́yìn bẹ̀rù yẹn náà Ọlọ́run ń tẹ́ ń fẹ́ kó ṣẹlẹ̀ yẹn náà Ọlọ́run náà fẹ́ Ọlọ́run ń tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ yẹn gan Ọlọ́run fẹ́ so gbogbo wọn kí gbogbo Christian automatic ni èyí tí ẹ pé ó mọ̀ pé Tinubu bẹ́tà àwọn táwọn fẹ́ gbé síbẹ̀ gan ó mọ̀ ní ṣùgbọ́n kò dìbò rí ọṣẹ́ ń sọ níbi tí iṣẹ́ ń dáná nígbà tó bẹ̀rẹ̀ ẹ̀ka ìdìbò yẹn gbà ṣẹ́ tó pé tó bá tẹ̀sọ́ pé bí politician tó lè tó ní site tó lè ṣe Tinubu ni ṣùgbọ́n ṣán dìbò wọn di kódà ìjọ tí wọ́n nígbà yẹn gan vice president Buhari lọ́sì fàkalẹ̀ níjọ́ tí àbá yẹn tó ń jẹ káàbò primary election wọn tí àbá yẹn já báyìí tó ka mo wà lọ́fíìsì mú iṣẹ́ lọ́wọ́ mo wo ẹni tó ní company lọ tó ń tẹ̀lé bó ṣe ń kà tọ́rùn announce pé lábájá owó secondary báyìí owó òkè mo rí pé orí ẹ̀ wàláì ìbànújẹ́ bá ayé so torí pé àwọn ogun automatic ni gbogbo Christian gbogbo ọmọ Igbo pátá automatic tẹ̀ níta wọn kódà Igbo tí ò ṣe Christian torí kò Igbo míì náà ẹlẹ́bọ náà míì tí ò ṣe gbogbo wọn náà automatic ni tiwọn náà ọkọ̀ dìbò fún Tinubu náà èmi ò mọ̀ òbí ẹlẹ́mi wa mọ̀ lẹ́yìn náà Yorùbá náà tóun náà ń ṣe Christian tóun náà ń ṣe mùsùlùmí tó yẹ Christian ni automatic ni gbogbo wọn Islam làwọn wọlé bá jà kan ṣe wọlé ń ṣe kéyà Tinubu kan àwọn tó ní problem pẹ̀lú Tinubu ọ̀tọ̀ àwọn tó kẹ́ Islam ní problem tí wọn àwọn lọ́pọ̀ jù lẹ́yìn náà tó ara àwọn mùsùlùmí náà tẹ́ pa àwọn náà yìí tó máa jẹ òjẹ́ kọ́ mọ́ tó ń ṣe bí àtẹ̀lé pásì kan tó wà àti bí ẹ̀kọ́ àwọn mùsùlùmí náà tẹ́ pọ̀ dọ̀ ni wọ́n tó ti fi ideology pé àbí mindset pé let the youth rule normally gan nínú ṣẹ̀ríà gan tí a bá rí àgbàlagbà ńlẹ̀ youth ń dùpò pọ̀ tó bá jẹ́ mùsùlùmí tó fẹ́ gbọ́ ẹ̀sìn yìí youth ń bẹ́ẹ̀ sí iṣẹ́ kájọ̀lágbà wà ìrírí mélòó ni youth ní ó látà àgbàgbà lè ní ojú pé àjọ̀lágbà tí wá ẹ̀kọ́ take serious action wọ́n lè má take serious action ń bẹ̀ torí pé wọ́n sì dàgbà ṣùgbọ́n ó tún better kí youth wà ń bẹ̀ torí pé in tí ò yẹ kí youth fi ọwọ́ líle mú gan youth lè lọ fọwọ́ líle mú so kájọ̀lágbà wà ń bẹ̀ ẹ̀rọ ló dájú àgbàgbà máa ń pẹ́ wọ́n máa ń fà ẹ̀jẹ̀ igbó náà ti ọ̀dọ́ so ó níbi tó wúlò sí bí a fẹ́ jagun bí a fẹ́ lọ dìfẹ́ǹdì kankan ṣùgbọ́n kò ní gẹ́gẹ́ bí a máa láàrín rúùlù ẹ má bà nǹkan jẹ́ torí pé kí àdàlágbà automatic ní àdámàdàlágbà automatic wọ́n máa ń slow down tí pọ̀ sí dàgbà yóò máa ṣẹlẹ̀ gbogbo kódà níbi kò ń ṣe níbi ìwà nìkan kódà níbi physical natural kìíní gan àwọn natural characteristics wọn gan ó dàgbà gbogbo àti tó bá kẹ́ni tó máa ń sọ̀rọ̀ tó ní ipọn tó bá dàgbà gan kò ní lè sọ̀rọ̀ rẹpẹtẹ mọ́ torí pé gbogbo àwọn gáànsì ẹ̀gan yóò ti máa weak so àjàlágbà nìyẹn kò yóò sọ máa ṣẹlẹ̀ níbi ìṣesí ẹ̀ náà kò ní máa ìtìmá react ó dẹ̀ better so then let the youth swing let the youth rule
àwọn táwọn ti youth tí wọ́n ti rúlù náà taari náà kí ló fi bẹ́tà tàrí àwọn àgbàlagbà. So òun ló tún lọ ń gbọ́n ẹ̀ kódà tó wáyé pé ẹ̀dọ́ tó ẹ̀sìn gan kò ní kárájà àgbà nílẹ̀ ká fọmọdé síbẹ̀ ṣe tó wá tán àti ọmọdé yẹn bá bẹ́tà àgbàlagbà yẹn ní gbogbo aspect a máa fi ń wò pé ó yà ọmọdé lè kó lọ. So ìyẹn jẹ́ bó ṣe jẹ́. So in tí ó bí wọ́n débẹ̀ ju pé ntọ́lọ́ ànábì ní tọ́lọ́ bá ń fẹ́ ṣe fún ọ kò sí nǹkan tó lè ní kó àwọn èèyàn kó jọ kọ́ láwọn fẹ́ ṣe fún ọ wọn ò lè rí nǹkan ṣe fún àfi tọ́lọ́ bá ti ní yóò jẹ́ tiẹ̀ tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé tọ́lọ́ wọn bá ní nǹkan yóò jẹ́ tiẹ̀ wọn kọ̀ kó jọ náà ni wọn ní lè ṣe. wọ́n á ní ìṣítẹ́mọ̀ àlá ayédèrúkà bí ṣe yìí tó bá sì kó jọ pé àwọn fẹ́ ṣàbúrú kan fún ọ lámì yédèrúkà ìlà bí ṣe yìí kàtàkàtàbá Allahu alayk wọn ò lè rábúrú kankan ṣe fún ọ àfi tọ́lọ́ wọn bá ti kọ pé yóò ṣẹlẹ̀ sí ọ irú ìtàwọn èèyàn kó jọ pé àwọn fẹ́ kí Tinubu wọlé ṣó wá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ọkọ̀ fìdí jalulẹ̀ náà nítorí pé Ọlọ́run kọ pé aburú wọn yẹn plot wọn yẹn yóò Ọlọ́run kọ nínú kádàrá Tinubu pé plot àwọn èèyàn yóò jẹ̀lé lórí Ọlọ́run kọ wọn náà ní òfin kẹrí kankan ṣe gbogbo ètè gbogbo orin èébú gbogbo fídíò òfò fídíò rọ tẹ́ pé yẹ kọ́ gbogbo yín tẹ́ ṣe fídíò yẹn yẹ kọ́ gbé ilẹ̀ ọ̀kan gbogbo ohun tí onítùmọ̀ tẹ́ ṣe Ọlọ́run jẹ́ padà jálulẹ̀ náà nígbà Ọlọ́run fi gbé ṣe torí pé ní ó fi hàn ti làkìlám ọjà fàtí sóf àwọn kìkì ta fi kọ́ wọ́n ti hangi wọn àwọn pátákóta kan wọ́n sí wọ́n ti gbẹ kò ṣe wọn lè parẹ́ kò ṣe change kádàrá nìyẹn wọ́n ti káwọ́ gègé sókè wọ́n ti gbé lọ sókè tábà ní ẹjá àtúnkọ̀ pípa tẹ̀ parẹ́ ẹjá àtúnkọ̀ ẹjá péǹtì rẹ̀ ká kọ́lé lórí. So kí orin yẹn náà ni mo tún débẹ̀ pé iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yé kò sẹ́ni tó lè mọ bọ́lọ́run ṣàrà tọ́lọ́run gbà pé a lè gbìyànjú pé kìkì ní má jẹ tiẹ̀ ó sì jẹ tiẹ̀ bẹ́ẹ̀ ni ìyá kan dípẹ́ kò lè débẹ̀ àwa ti parí iṣẹ́ ìbáwá làwà ń jẹ bẹ́ẹ̀ ni kò lè yé yín bọ́lọ́run ṣe padà ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ kejì lóyìn ò dáa iṣẹ́ Olúwa ju tàfà lọ tó túmọ̀ sí pé fún ẹran wa ti sọ àwọn mùsùlùmí tó gbẹ́sìn yìí tẹ́sìn yìí àbí mùsùlùmí tí ẹ pé wọn bá lòun náà gbẹ́ ìbọn tó bá ti ń gbọ́rọ̀ a máa ronú sí a sì máa mú lò àwọn méjì tá à ń bá sọ̀rọ̀ nìyẹn ṣòrí gbogbo wọn tó ń ṣe mùsùlùmí àbí wọ́n tẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run mùsùlùmí ni ọ́ ṣùgbọ́n mùnáfíkì ni ọ́ ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ológun kò sí tọ́sọ tó náà ìwọ náà so àbáwọ̀ wí tiẹ̀ má wọ̀rí èèyàn méjì là ń bá wí àwọn tọ́rọ̀ ìsìn yé dáadáa tó sì ti mọ tá à ń sọ tẹ́lẹ̀ àbí àwọn tẹ́ pé wọn ò mọ̀ ṣùgbọ́n tó bá ti ń gbọ́rọ̀ wọ́n máa ń tì í ṣe kí ni wọ́n máa ń tì í gbọ́ yé wọ́n sì máa ń tì í gbà àwọn Ọlọ́run bá wí pé ní liman alqa sama wa huwa shahid adhikra liman kana lahu qalb aw alqa sama àwọn yẹn àwọn tá à ń bá wí ẹnì kejì nìyẹn àwọn tẹ́ pé tó bá ti gbọ́rọ̀ wọ́n máa tẹ́tí sí wọ́n ti pé wa huwa shahid wọ́n sì ṣe kí ni wọ́n gba ọ̀rọ̀ yẹn wọ́n gba ọ̀rọ̀ yẹn wọ́n ètè múlò wọ́n ètè jurálẹ̀ wọ́n ètè juwọ́lẹ̀ wọ́n fọkàn wọn sí tòsí láti gbà àwọn tá à ń bá wí ni. So iṣẹ́ Olúwa ju tàfà lọ nínú ṣẹ̀ríà Islam ọ̀rọ̀ tí ò dáa ni kí ló dé nítorí pé ní ṣàǹpáyìn tó sọ òun lẹ̀ kò mọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn náà sì mọ̀ àwọn èèyàn la fi ń ṣàtúnṣe rẹ̀ nítorí pé ní iṣẹ́ Olúwa ju tàfà lọ ayé ń bá abèlè mọ̀kọ́ ọ̀rọ̀ náà ìyẹn ni pé ní iṣẹ́ Olúwa wà iṣẹ́ àfà náà dẹ̀ wà ṣùgbọ́n tó Olúwa ju tàfà lọ so eléyìí ó tako ẹ̀kọ́ Islam nítorí pé ní kò sí ẹnìkan tó níṣẹ́ kankan àyàfi iṣẹ́ Ọlọ́run ọba àfà ò níṣẹ́ kankan tábà sọ pé iṣẹ́ Ọlọ́run wájú tiẹ̀ lọ káwọn fi ń kẹgbẹ́ síra wọn so àfáà òwúlẹ̀ níṣẹ́ kankan tó fẹ́ ṣe kádàrá tọ́lọ́run kọ fáfá náà làfáà náà fi ṣayé ẹ̀ tó yẹ káfà níṣẹ́ kankan ni kò yẹ káfà àfáà kankan tí ó máa kùtà tí ó báwo lọ́jọ́ máa ń sọ èdè Yorùbá tí ó máa rùn pa kẹ̀kẹ́ aláfà kankan tí ó máa rùn pa tó bá yẹ nígbà tó pàfà ní ìwúlẹ̀ níṣẹ́ lọ́wọ́ ó lè má tó Olúwa ṣùgbọ́n wọn bá tiẹ̀ tó ní lọ́wọ́ yẹn náà yóò tó kò yẹ kó fáfà kan tí ò ní jẹ jíìpù tí ò ní ní jíìpù kódà ó yẹ kọ́tẹ̀ sí gbá ogbó àkóso ilé ayé gan máa wọ̀nyàn lọ́wọ́ nígbà pé àwọn náà wọ́n níṣẹ́ lọ́wọ́ so eré náà ní ìyẹ ká mọ̀ ìyẹn àfà ẹni pé táwọn fi yín wéńsìn látara pé àtẹnujẹ tẹ́ṣà jẹ tẹ́ máa lẹ́yìn fáwọn èèyàn níṣẹ́ ẹ̀ ń ṣe oògùn fún wọn táwọn náà fi máa lérò pé ẹni kankan lọ́wọ́ ṣẹ́rí pọ́n ti ń sun yín mọ́ bíi ìparun látara pọ́n fi yín kẹjọ mọ́ Allah wọ́n fi yín ṣe ṣẹ̀rík pẹ̀lú Allah wọ́n fi yín ṣe ṣẹ̀rík pẹ̀lú Allah akẹgbẹ́ pẹ̀lú Allah pé ṣírkù nìyẹn kẹ́límà tún ṣírkìyà ọ̀rọ̀ ẹbọ lọ́rọ̀ yìí kí wọ́n sọ pé iṣẹ́ Olúwa ojú tàfà lọ
níbi tán pè ní ṣírìkì ẹbọ ní Islam òun náà ni kí a gbé nǹkan àtọlọ́run sí ipò kan náà àfi ká fi wọ́n kẹ́gbẹ́. Ìtumọ̀ ṣírìkì ni ẹ̀kọ́ wúlẹ̀ ṣe pé bí o sọ Ọlọ́run àbí o gbàpọ̀ Ọlọ́run ní o gbà pé o fọ́n Ọlọ́run lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹnìkan lòun fún òye kó ń sin náà òun yẹ bí o sin náà nǹkan mí lòun sìn kan. Ìṣírìkì tọ́lọ́run ní kánà ibà àwọn èèyàn jà sí gan ni pé wọ́n ń sin Ọlọ́run tún sin nǹkan míì àbá ń sin àwọn nǹkan míì mọ́ Ọlọ́run tọ́lọ́run ní kánà ibà àwọn èèyàn jà sí nìyẹn. So tó túmọ̀ sí pé ẹni tí ó bá tẹ ìgbàpọ̀ Ọlọ́run wà bí kò tiẹ̀ sí náà rárá ọ̀rọ̀ tiẹ̀ ti clear ọ̀rọ̀ tiẹ̀ àti ẹ̀ ní ìka dààmú lórí yẹn tẹ́lẹ̀. Tí ń tá dààmú dáná bíi torí ẹ̀ báwọn ìfèrí jagun sí gan ni pé ẹ̀sán Ọlọ́run ọba nìkan ẹ má tún máa sin nǹkan mímọ́ Ọlọ́run. So ìyẹn gan lọ́pọ̀ ìṣẹ́ríkù ọ̀rọ̀ pé ẹnìkan ló ń kò sọ́lọ́run àbẹ́ ẹnìkan tako Islam àbẹ́ ẹnìkan sọ pé àbáwọn tó ń ṣẹ̀sìn míì tán ní kò sọ́lọ́run ọba o Jesus na you be ọ̀gá all other God na also yẹ̀yẹ́ ọ̀rọ̀ àwọn yẹn ti clear jìnnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn yẹn kọ́kọ́ ní Ọlọ́run nìkan náà bí bá wí àwọn yẹn ti wulẹ̀ ti level táwọn yẹn ti wulẹ̀ tún kúrò níbi ṣíríkù torí àwọn wulẹ̀ ìgbàkọ́ Ọlọ́run àwọn wulẹ̀ sí Ọlọ́run àwọn tó ń sin Ọlọ́run mọ́ tó tún sin nǹkan míì pé káwọn ilé tó ti mú jọ́sìn wà dọ́dọ̀ Ọlọ́run káwọn bá kọ́ fún wọn ṣe aláàárín láàrin àwọn àtọ́lọ́run gan níbi ní Ọlọ́run káwọn so àwọn náírà táwọn sọ yìí àwọn lè wulẹ̀ àdẹ̀lẹ̀ káwọn lè sínà sọ̀rọ̀ àbákan fún wọn wí náà sọ̀rọ̀ kó lè bá yí àwọn èèyàn ni àwọn ọ̀nà tí wọ́n jìn ẹlẹ́bọ̀ pọ́nbélé mùṣírikù làwọn gan kò fà. So eléyìí ni àlàyé tí ó bẹ̀m̀bẹ̀ wípé ní kò sí nǹkan tó ń jẹ́ pé iṣẹ́ Olúwa jù tàfà lọ iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yé iṣẹ́ Olúwa jù gbogbo nǹkan lọ iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yé iṣẹ́ Olúwa jù gbogbo èèyàn lọ. Àyíbẹ̀ tí ẹ̀kọ́ ni ìkọ̀kọ́ náà kọ́ lémìnà tẹ̀ tún kọ́ ni ó jù gbogbo èèyàn lọ báwo iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yé iṣẹ́ Olúwa nìkan náà ni so kò sí iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yé iṣẹ́ Olúwa nìkan náà ni kò sí iṣẹ́ mi níbòmí. So ilé náà jẹ́ àtúnṣe tí a ṣe sí ọ̀rọ̀ yìí so gbogbo ẹni tó bá ń gbọ́ kó gbọ́ yé kó sì máa múlò kó náà kó jẹ́ kó ṣe wá láǹfààní gbogbo àṣẹ tá a ti ṣe lórí ẹ̀ àwọn ẹni tó ti bá wọn kọ́ ẹni tó ti bá wọn pín ẹni tí ò gbọ́ yé kó náà kó ṣàforíjì ẹ̀ fún wa àti wá ń gbọ́n sìn kàkọ́rẹ́ tẹ̀ ilé náà yóò wá mọ lórí gbogbo àwọn nǹkan tó kù so ẹni tí bá jẹ́ pé ọ̀rọ̀ gbólóhùn káàmù fọlọ́run bá kẹ́gbẹ́ bí ẹni pé ọlá Ọlọ́run ọlá ọyìn àbí ìtẹ̀tẹ̀ tó burú jù yẹn lọ ọlá yín ọlá Ọlọ́run ọlá yín gan ìfi yíyan kẹ́gbẹ́ mọ́ Ọlọ́run ni kí wọ́n ti wá sí wá kọ́kọ́ gbé èèyàn ṣáájú pé ọlá yín ọlá Ọlọ́run ẹ̀rí táwọn èèyàn ò ní mẹ́sìn dé tó jẹ́ pé àwọn kalimat kufriyat àwọn gbólóhùn ìṣẹ́bọ sọ́lọ́run làwọn gbólóhùn yìí tó ṣe pé ní èèyàn ò ní gbẹ́ wọn yé lọ yí tí àfihàn bá kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tawhid àkídà tí èyí táwọn onísúná tó ń kọ́ àwọn èèyàn kò ṣe èyí táwọn onítẹnujẹ oníjàlábí rọ́tẹ́ pé bó ń ṣe gbowó yín náà ni wọn ní àwọn gan òwúlẹ̀ mọ́ ẹni tí mọ́ nǹkan tó bá wà lè fẹ́ kọ́yàn kọ́ṣà ti lọ sọ̀rọ̀ kọ́ jẹ òde kọ́ ṣe múlídì kọ́ ṣe àtífà kọ́ ṣe ìjìra gbogbo ònúgbọ̀nà tí owó fi jáde tí wọ́n ti rí pé kò tún sí nǹkan kan nílẹ̀ tí àwọn lè sáré